mo kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé àti lókè òkun ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ tún jẹ́ kájọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. oríṣiríṣi ẹni ká gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan Nigeria government stubborn kẹkọrí burúkú yín sàn Nigeria government stubborn ó lè ní gbogbo wọn bó ṣe wà yẹn ojúbọ rò lè gbọ́ ọmọ lọ́wọ́ èkó ẹni tó bá ń sọ wípé a máa fi ojúbọrọ gba Yorùbá nation yìí onítọ̀hún dey play lórúkọ wọn Nigeria politician ló worst jù ní gbogbo àgbáyé pátápátá. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Pé ẹ ti tójú bọlé káàkiri ẹ ti tójú bọlé ẹran núrù mi ìmọ̀ ẹni ràn yín ṣẹ́ ṣé bàtà ẹsẹ̀ yóò ti jẹ̀ṣá ẹlẹ́ẹ̀ ti tójú bọlé ẹran núrù wípé ẹ ti lọ káàkiri pé Yorùbá nation lè bọ́ sí lọ́wọ́ yìí tá ràn yín ṣẹ́ tẹ̀ ń jẹ́ ṣé ilé kọ́kọ́ gbé Yorùbá nation jáde ni àbí ta ló ràn yín ṣẹ́ tẹ̀ ń jẹ́ èmi ò fẹ́ wọn fẹ́ ṣe jẹ́ o ẹ bá jàgbàlagbà ẹ bá jù mí lọ I don't bloody care èmi kò ń ṣọmọdé mo ti lé ní 50 years mi ò ń ṣọmọdé so ohun tẹ́ gbé wá síbẹ̀ sínú Yorùbá nation ni mo ṣe fi ń bá yín sọ̀rọ̀ mo ṣe fi ń bá yín sọ̀rọ̀ báyìí ẹni Yorùbá nation pé ẹ ti rìn káàkiri ẹ ti rí mọ́bí tẹ́ rìn dé ẹ ti tójú bọlé káàkiri ẹ ti rí wípé ẹ̀hún ká sì gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan náà wípé Yorùbá nation kò lè bọ́ sí ẹ̀yin ti di tójú bọlé o ẹran ní núrù ẹ ti rìn káàkiri táàrọ̀ yín ṣẹ́ ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu àṣírí láti ń gbọ́ tí mo dẹ̀ mọ̀ wípé wọn ò rán yín níṣẹ́ tẹ̀ ń jẹ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò rán yín níṣẹ́ tẹ̀ ń jẹ́ yìí bẹ́ẹ̀ ni tẹ́ fẹ́ bá ṣe oníṣẹ́ jẹ́ àwọn tó gbé iṣẹ́ gidi dání tẹ́ fẹ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ onílù ò ní fẹ́ kí lu òun tù bẹ́ẹ̀ ni mọ ìyà tí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ti jẹ lórí Yorùbá nation yìí ni bẹ́ẹ̀ ni pẹ̀lú Professor Banji Akíntóyè níbo ni ẹ̀yin wà nígbà tí ṣe Sunday Ìgbòho jáde iṣẹ́ oníṣẹ́ lẹ́yìn fẹ́ gùn lé lórí lẹ́fẹ́ bàjẹ́ saboteur àníyín níbo lẹ wà tẹ́yìn wá sọ jáde gbàgà bẹ́ẹ̀ yẹn tẹ́ bá tiẹ̀ máa sọ jáde ẹ sọ in a polite way mú àwọn tẹ́tí fi kíní ìyá àfẹ́ tí ń dẹ́kun lámúdẹ́kun sọ̀rọ̀ gbàgà ni ẹgbẹ́ Yorùbá nation sẹ́gbẹ́ kan torí pé bèbí ṣe wà mo máa ń busy gan mi ò sábà wọnú group ṣùgbọ́n ó ní àwọn kan tó jẹ́ pé
tí mo mọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n tí bá wọnú group tí mo kàn máa torí tí máa ń pọ̀ jù gan gbà mí gan tí bá dé láti iṣẹ́ tí bá rí gbogbo ẹ̀ but ó ní àwọn ọlọ́gbọ́n àwọn kan tẹ́ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni mo mọ̀ tán máa ń sọ tẹ́ pé tí bá click lé lórí bí mo dẹ̀ ṣe click lé lórí yẹn náà ọ̀rọ̀ ọlọ́gbọ́n náà dẹ̀ ni máa bá lẹ́nu wọn ṣùgbọ́n nígbà tí mo wọnú ìfẹ́ lódùn tí mo rí wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ mo ṣáà rí gbàgbós mo wá trace mo rí pé ọ̀rọ̀ tẹ́yìn sọ ló ń dá wàhálà sílẹ̀ mi ò ráyè nígbà tí ṣe program yẹn látàrí láti jẹ́ nígbà tí ṣe program yẹn mo rí pé ọ̀rọ̀ tẹ́yìn sọ ó tó kọ́ fún yín lésì kí ló dé ṣe fẹ́ ṣàwọn èèyàn léṣe ni tó bá yẹ pàgbàlagbà ní àgbàlagbà tí yóò mọ bó ṣe ń sọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹ̀ má gbé ẹ̀ lágbè kalẹ̀ ọ̀rọ̀ ni kí ni nǹkan tó ń ṣe yín sabotua ní yẹn pọ̀ nínú Yorùbá Nation lóde bàbá yín wí ni tó bá yẹ pé ìlẹ́ni gúrùpù yẹn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín tẹ́ máa ń sọ yẹn má ti fi dá gbogbo gúrùpù rúgbọ̀n pápá Ọlọ́run tẹ̀lé kó má fi ṣe pẹ́sidẹ́ǹtì Ọlọ́run kó má fi ṣe pẹ́sidẹ́ǹtì Ìfẹ́lódùn ẹ má ti dá gbogbo ẹ̀jẹ̀ ti bá gbogbo ọjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó wà lẹ́nu yín yẹn ọ̀rọ̀ tí ò dá lẹ́ ń sọ ẹ̀dẹ̀fẹ́ dá nǹkan máwọn tó ti ń tò lé lórí tí Yorùbá Nation bá ti wá ṣe pé bóyá Yorùbá Nation kò ń ṣe pé bóyá lọ́wọ́ yìí báyìí nísìnyí bó ṣe yẹ fẹ́ sọ́kọ́ ni ẹ̀kan lanu jàbàtì ẹ̀kan gbọ́rọ̀ sílẹ̀ ni àwọn yẹ kẹ́ máa ronú kẹ́ tó máa sọ̀rọ̀ náà ẹ̀ tún láwọn kan ń pè yín lẹ́yìn pé paracetamol fẹ́ńsìkì àtàgbàdo táwọn ti ń jẹ ńkọ́ tẹ́ní káwọn máa lọ jẹ ńkọ́ ẹ wá fún wọn lésì pé kọ́ máa lọ fi pa àgùntàn kọ́ máa lọ fi pẹ́lẹ́dẹ̀ kọ́ máa lọ fi pèkúté kọ́ máa lọ fi pe wúrẹ́ ládùúgbò wọn ọ̀rọ̀ yìí ń ṣọ̀rọ̀ ọlọ́gbọ́n ò bẹ́ẹ̀ ni ẹ rí pé kò sọgbọ́n náà ọ̀rọ̀ tẹ̀ sọ yẹn ṣá wọn tó ń pè yín wípé àwọn ń jẹ fẹ́ńsìkì o àwọn ń jẹ panadol o àwọn ń jẹ àgbàdo o gbogbo nǹkan táwọn ti ń jẹ yẹn o tẹ́ní káwọn máa jẹ o táwọn dẹ̀ ti ń jẹ o tó jẹ́ pé gbogbo nǹkan tó ń jẹ yẹn ó ti pa oko ẹlòmíì ó ti pa oko ẹlòmíì pé ẹ máa lọ lo paracetamol ẹ máa lọ jẹ fẹ́ńsìkì ẹ máa lọ jẹ àmàlà ẹ máa lọ jẹ wédú ẹ máa lọ jẹ pẹpẹ súpù ẹ máa lọ ya tààtù ó ti pa oko ẹlòmíì ò lè ṣe mọ́ torí ẹ̀ báyìí ìyàwó ẹlòmíì ti kó jáde nínú ilé bẹ́ẹ̀ ni ìyàwó ẹlòmíì ti kó jáde nínú ilé lórí wípé ọkọ òun ẹlòmíì á tún lọ sí training dáadáa training oṣù mẹ́ta training oṣù mẹ́rin lórí pé ká lè gbalẹ̀ Yorùbá yìí lórí Yorùbá Nation yìí ẹlòmíì ti lose iṣẹ́ lórí Yorùbá Nation yìí lórí Yorùbá Nation yìí ìyàwó ti kú mélòó lórí Yorùbá Nation yìí nínú Yorùbá Nation yìí ẹlòmíì ẹ̀mí ẹ̀ ti lọ nínú Yorùbá Nation yìí nínú Yorùbá Nation yìí ẹlòmíì ti ta mọ́tò ti ta gbogbo property ó ti ta lé nínú Yorùbá Nation yìí nínú Yorùbá Nation yìí ẹlòmíì ò lè lọ sí business ẹ̀mọ́ nínú Yorùbá Nation yìí nínú lórí Yorùbá Nation yìí àwọn ẹlòmíì tó wà ní òyìnbó tí wọn ti ẹ̀ lè sáré káàkiri wọn ti ná last wọn owó tẹ́lòmíì ti ná lórí Yorùbá Nation yìí ó ti tó gbé duplex kan dúró báyìí bẹ́ẹ̀ lórí Yorùbá Nation yìí lẹ́wọ́ fẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lánú gbàgà bẹ́ẹ̀ ni ṣe rí náà lẹ́sẹ̀ fi sọ̀rọ̀ jáde lẹ́ẹ̀tì ẹ̀wọ́ implication lẹ́ẹ̀wọ́ ọkọ tó lè dá sáwọn èèyàn lára ṣé ẹ mọ̀ pé bá a ṣe èsì tí ìgbà Yorùbá Nation yìí jọ́yìn ní fáwọn ẹlòmíì wípé nǹkan kan wà tó ń jẹ́ Yorùbá Nation a ṣe máa gba Yorùbá Nation a ṣe máa gba Yorùbá Nation jọ̀kan a ṣe ìdùnnú ló ń jẹ àgbà ẹ fẹ́ pa àwọn ìyá kan tó wà lóyìnbó ni àwọn ìyá kan tó wà lóyìnbó tó jẹ́ pé ìyá 70-80 ìmí níwèé ìmí ò níwèé ó kàn tiẹ̀ ń wò pé tó lọ́jọ́ bá tiẹ̀ máa dé náà àwọn ò fẹ́ jẹ́ ìyá lóyìnbó àwọn ò fẹ́ kú sílùú òyìnbó àwọn tiẹ̀ fẹ́ lọ sílẹ̀ Yorùbá wọn yẹn pé ṣé ní ojú ayé àwọn báyìí àwọn sì máa rí Yorùbá Nation àwọn máa wà lórílẹ̀‐èdè Yorùbá tínú wọn ń dùn ìdùnnú ló ń jẹ àgbà ẹkùn wá sọ̀rọ̀ jàbàtì bẹ́ẹ̀ yẹn tí àwọn ìyá yẹn bá wà nínú gúúpù bẹ́ẹ̀ yẹn ẹ máa rẹ̀ tẹ́tí máa dá sí wọn lára ni dá ọ̀rọ̀ ẹnu yìí ò dá bí ìmọ̀ yín mi ò dẹ̀ fẹ́ mọ̀ yín bẹ́ẹ̀ ni tẹ́ bá máa jù mí lọ ọdún mélòó la máa gbà lọ́wọ́ mi ní ìmọ̀ ọmọdún mi o ṣùgbọ́n tẹ́ bá máa dùn tọ́rọ̀ bá dé lẹ́yìn gbà mí kéèyàn sọ náà ni pọ́n lé lọ́rọ̀ ẹyẹ mi sí ìsọ̀rọ̀ ní gbèsè ọ̀rọ̀ tẹ́ sọ tó sọ èmi gan bí mo ṣe wà tó tẹ̀ jẹ́ pé kọ́lọ́run ṣe bí mi ò yọ ebi ò pa mí tó tẹ́ sọ ẹmu kan wò pé kí ló dé tàdé fi gbogbo ara ta fi gbogbo kí ló dé tí mo ṣe jáde tí mo sọ̀rọ̀ báyìí ṣebí torí pé ara ń ta mí bó ṣe ń ṣàwòrán mi ni Ọlọ́run téèyàn gan ò bá dúró dáadáa ń tẹ́ sọ yẹn gan máa affect èmi náà ẹ mọ nǹkan tẹ́ sọ ẹ mọ àwọn tó ti fi affect bẹ́ẹ̀ yẹn ni tẹkùn wá lanu tẹkùn sọ̀rọ̀ gbàgà bẹ́ẹ̀ yẹn ẹ mọ bó ṣe ń sọ̀rọ̀ rárá àìmọye àwọn tó ti lùsì nǹkan lórí Yorùbá ẹlòmíì ti dádùn ẹrí ilẹ̀ ó ti di ẹdùn arí ilẹ̀ lórí ipa fẹ́ gba Yorùbá Nation wa yìí ẹkùn wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló tiẹ̀ máa ń ṣe ẹ̀yin bàbá àwọn bí òun mọ bẹ́ẹ̀ ṣe bí ìmọ̀ bí àgbàlagbà ní mi ìmọ̀ o kí ló tiẹ̀ máa ń ṣe ẹ̀yin bàbá old school yìí gan pàápàá fẹ́ pé ẹ máa wà lórí òyìnbó gan iṣẹ́ ìlú òyìnbó kò ní sí mentality Nàìjíríà yẹn ló máa wà lórí yín débi pé ẹkùn máa believe pé bàbá tó sọ̀rọ̀ yẹn Ọlọ́run ló mọ bí ìyàwó wọn ṣe wọ́n máa control ìyàwó wọn ni wọ́n máa ti sọ ìyàwó wọn dárin jù ẹ kàn máa believe pé ẹ kàn fẹ́ máa control kẹ́ máa command gbogbo ibi tẹ́ bá dé kẹ́ kàn máa control kẹ́ máa ṣe bí rẹ̀ náà làwọn politician wá ṣe fún wa tá à ń sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà tún wá gbé dénú group ṣẹ́yìn lẹ kó gbọ́n sínú group ni ṣẹ́yìn lẹni group ni ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú pẹ́sẹ́ Bánjí Akíntóyè gan tó jẹ́ káwọn ní founder yìí tó bẹ̀rẹ̀ Yorùbá Nation yìí gan pápá tó bá wa sọ̀rọ̀ máa ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́gbọ́n ni ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹni tá bí nílé ọgbọ́n tá tọ́ nílé ọgbọ́n ó ṣe máa sọ̀rọ̀ nìyẹn pẹ̀lẹ́rìn àtọ̀yàyà tó máa fi bá wa sọ̀rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ yìí kàn ṣe lárúgbága tẹ́kọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé tó bá wà jẹ́ pé yìí ni president Ìfẹ́lódùn ẹ̀yin máa ti máa da gbogbo ẹ̀rú pé àwọn èèyàn máa ti máa sáré pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu yín yẹn
ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ra tó wà lẹ́nu yẹn o Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ìbà fún president Ìfẹ́lódùn tó bá sọ̀rọ̀ báyìí tí n bá tiẹ̀ wo gbogbo torí mi ò ń ráyè gbogbo click lórí àwọn voice note tí n bá rí voice note wọn báyìí máa ń farabalẹ̀ gbọ́ ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n Ọlọ́run kú iṣẹ́ Ọlọ́run dídí dá ọ̀rọ̀ ọlọ́gbọ́n mọ́ ẹlòmíì tó jẹ́ pé tí ẹlòmíì bá sọ̀rọ̀ báyìí tínú bá ń bí yín tẹ́lẹ̀ gan ọ̀rọ̀ tó sọ yẹn ó máa tu ọkàn yín ni máa yẹn president Ìfẹ́lódùn yẹn mọ ọ̀rọ̀ sọ ó ní làákàyè wàláhì ìbà kùdùsù fáwọn tó fi jẹ president yẹn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló máa ń sọ èmi ọmọ bí lẹ́yìn wà nínú àwọn ògbìmọ̀ tó bá nínú àwọn ògbìmọ̀ ẹjọ́ tètè lọ yọyọ bàbá yẹn saboteur ni wọ́n máa dẹ̀ sọ reason fún yín saboteur ni wọ́n bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ láàrin wa nínú Yorùbá nation tó jẹ́ pé Nigeria government ló wá plant wọn síbẹ̀ wọ́n pọ̀ ṣe bóun ló ní tìrì náà wá ṣe wọ́n pọ̀ bẹ́ẹ̀ saboteur ni wọ́n pọ̀ Ọlọ́run dẹ̀ máa tó ṣe gbogbo yín ni ẹ̀yin ìkà burúkú yìí ẹni kọ́ máa lọ pa ewúrẹ́ kọ́ máa lọ fi gbogbo èmi ní kọ́tọ́ ti jẹ gbogbo kọ́tọ́ ti jẹ pátápátá kọ́ máa lọ fi pe ewúrẹ́ ẹ̀yin saboteur yìí kọ́ máa lọ fi pàgùntàn ládùúgbò wọn ṣáà ilẹ̀ fẹ́ kọ́ wọn iṣẹ́ ni ṣé ohun tó jẹ́ fún nìyẹn tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ máa fi pé ewúrẹ́ máa lọ fi pàgùntàn náà kì í ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ kalẹ̀ yẹn náà ni pé ẹ sì gbé Yorùbá nation fẹ́ gbẹ́ kan náà Yorùbá nation lè bọ́ sí lọ́wọ́ ẹ̀ ṣẹ́yìn lọ́lọ́run ni ṣẹ́ ní mòlópólì kò sẹ́ni tó ní mòlópólì bí ọ̀ṣẹ́ lè gba Yorùbá nation oníkálukú kan try ni bá ṣe lè gba Yorùbá nation gbogbo ọ̀nà náà dẹ̀ ni ọ̀n tí níbọn ọ̀n tí nígbà lè bá Nàìjíríà gọọmenti jà lè ṣe kí ní kọ̀ṣà sọ fún ìpàfẹ́ bá Nàìjíríà gọọmenti jà ni bákan lèèyàn ṣe lè gba Yorùbá nation bẹ́ẹ̀ ni tó bá tẹ̀ bá jẹ́ pé bí a kò tí wà yá báyìí náà nípa ẹ̀kẹ́ máa tẹ̀kọ̀ gbélé bẹ́ẹ̀ yẹn ni ẹ mọ àwọn èèyàn tẹ́tí ní hypertension bá ní tẹ́tí jẹ́ kí blood pressure wọn kó high ni kò sẹ́ni tó ní monopoly bá ṣe lè gba Yorùbá nation inú ìlú tí mo wà yìí bó ṣe wà yìí àwọn British ló colonize wọn bẹ́ẹ̀ ni dóò ńgbà táwọn fẹ́ gbara wọn sílẹ̀ nínú ìlú yìí mélòó ni gbogbo population bíbá 5 billion ni wọ́n nà ńgbà tó fẹ́ gbara wọn sílẹ̀ lọ British àwọn jà ni wọ́n jà wọ́n dẹ̀ gbara wọn sílẹ̀ ẹ kẹ́ kí sọ fún yín ìlú yìí sí àwọn British bíi David àti Goliath ni wọ́n Republic of Ireland sí United Kingdom wàláì it's like pé kéèyàn gbé omi drum sílẹ̀ báyìí kó wá mú kọ́ọ̀pù kan kó kàn fi bu omi sínú àbí kó fi yọ báyìí ni ṣé wọn padà win ni wọ́n padà fi wọ́n sílẹ̀ náà wọ́n ní kó máa lọ tó bá yẹ pé yẹn lẹ ń wò wípé àlèbá Nàìjíríà gọọmenti jà Yorùbá nation kéré àlèbá Nàìjíríà nation ṣẹ́yìn tọ́lọ́hún ni ẹ má tún ṣe Ọlọ́run wò iṣẹ́ tọ́lọ́hún ti parí ní ọ̀rọ̀ Yorùbá nation ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ni bí báwọn British bá ṣe ní oríṣiríṣi instrument tó ní gbogbo nǹkan lọ́wọ́ tó wọ́n padà fi àwọn alágídí lọ́ọ̀gá tálágbára ò bá ti fẹ́ dáràn bẹ́ẹ̀ ni àwọn British àwọn Irish Republic of Ireland àwọn náà ṣáájú pé sí àná fẹ́ gbòmìnira wa ọjọ́ fèsì ara wọn nígbà tó yá British ẹgbẹ́ ṣáà máa kó sí lọ ẹ máa kó sí lọ ọmọ Ọlọ́run ṣe fẹ́ ṣe títí wa ni ẹ̀yin kan nínú odindi 80 million ọmọ èmi ọmọ bí ẹjọ́ péjọ ọjọ́ ṣe mítì ni o kò tẹ̀yìn lẹ sọ́jáde sọ yìí lèmi bá sọ̀rọ̀ ẹ̀yin kan nínú odindi ọmọ 80 million 60 million ní Nàìjíríà 20 million ní nílùú òyìnbó tó fẹ́ lọ sílé láwọn ìyá yẹn tó pọ̀ nílùú òyìnbó káàkiri tó fẹ́ lọ sílé tí wọ́n dùn lórí Yorùbá nation tẹ wá lanu jàmbá ti pé ẹ sì gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan náà ẹ máa lọ pe kú ládùúgbò yẹn máa lọ pẹyẹ ládùúgbò yìí ó ṣeé ṣe bẹ́ẹ̀ okó dùn ro lálágbẹ̀dẹ ọ̀rọ̀ kọ́tà ó ṣeé ṣe bẹ́ẹ̀ lẹ́yìn wata ìsìn lóyìnbó ní ìmọ̀ ọkọ̀ tí mi mọ̀ ṣe tẹ́fẹ́ ṣe iṣẹ́ ò lè fẹ́ ṣe ń lóyìnbó ẹ̀yin bàbá yìí iṣẹ́ gidi ò lè fẹ́ ṣe ń lóyìnbó yàtọ̀ sí kẹ́ máa lọ fọ mọ́ṣúárì kẹ́ máa wata ìsìn àwọn mi sẹ́ pé àwọn tó ń wata ìsìn mi sẹ́ pé kò ń ṣiṣẹ́ o iṣẹ́ tẹ́fẹ́ ṣe náà nìyẹn náà okó dùn ro lálágbẹ̀dẹ ọ̀rọ̀ kọ́tà ó ṣeé ṣe lẹ́yìn gan bọ́ wá sílé kẹ́ máa lọ pẹ́ lọ́sàdúgbò yín kẹ́ máa lọ pẹ́ kú kẹ́ máa lọ pẹ́ yẹ ẹ kọ́ bìlí pé bẹ́ẹ̀ kò lè máa control ni ẹjọ́ torí Ọlọ́run ayé ti sún kúrò níbi tẹ́ wà yẹn ẹjọ́ torí Ọlọ́run civilization ojú ti là pọ́n lé lọ́rẹ́ yẹ́mi sí ẹni tó bá pa àgbàlagbà tí ó bá pọ̀ yàn lè a máa wọ́lẹ̀ tuurutu ni kí ni nǹkan tó ń ṣe yín ẹ lọ́jọ́ kò jẹ́ wọ́n jọ ọmọ yín ni ọmọ bíbí inú yàn gan kì í ṣe lóyìnbó nìkan even ní Nàìjíríà gan pàápàá ní Áfíríkà gan pàápàá ọmọ téèyàn bí nínú gan ní ìsìn wà láìtàláì ibi táyé ń lọ nìyẹn ibi táyé ń Ọlọ́run ṣàánú wa ni ọmọ téèyàn bí nínú gan ní ìsìn tó bá sọ̀rọ̀ tó yẹ kó sọ sí àwojú ẹni lóòótọ́ kò dà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ayé báyé ṣe ń lọ nìyẹn ẹ̀dẹ́ máa sọ̀rọ̀ síyàn nínú gúrùpù wípé bí ẹ̀yin lẹ kó gbogbo wọn jọ kí ni nǹkan tó ń ṣe yín ẹjọ́ lọ́jọ́ kò jẹ́ ẹ má jà wọ yín lẹ̀ tuurutu o ẹ má jà wọ yín lẹ̀ o kí ni nǹkan tó ṣe níbo lẹ̀yin wà nígbà nǹkan ní nǹkan lẹ fẹ́ gùn lé lórí nígbà tí àwọn Fúlàní tó ń pa wá níbo lẹ̀yin wà tí ṣe Sunday Igboho jáde tó lọ sí gbọ̀ngàn tí Professor Banji Akíntóyè tán rí wọn tó sẹ pé akọni ọmọ lélẹyìí ọmọ kan bí ìgbà ọmọ lélẹyìí tán fáwọn mọ́ra tán jáde fún Yorùbá nation ẹ wá fẹ́ bọ́ ṣe oníṣẹ́ jẹ́ ẹ kàn máa lanu gbàgà ẹ máa pàṣẹ ẹ máa sọ̀rọ̀ gbàù láti fi banú àwọn èèyàn jẹ́ ẹ̀yin tó jẹ́ pé politician ló ràn yín sínú Yorùbá nation ẹ pọ̀ gan kì í ṣẹ̀yin nìkan
wọ́n tún wá ń sọ wọ́n ní kọ́ gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan torí pé níṣẹ́ ló máa dàbí ìgbà tá a fẹ́ fi ìgbà tí kan gba báwo ló ṣe sọ náà bí ìgbà tá a fẹ́ fi wọ́n ní ká gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan náà pé ṣe ló máa dàbí ìgbà tá a fẹ́ fi ìgbà tí kan gba 10 lọ́wọ́ Nigeria government lẹ́nu yín ẹ̀yin fẹ́ túnṣe Ọlọ́run wò ni ẹgbẹ́ Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan torí ṣe ló máa dàbí ìgbà tẹ́fẹ́ fi ìgbà tí kan gba 10 lọ́wọ́ Nigeria government sabotua ní Nigeria government tó ń yín sáàárín wa ẹ pọ̀ gan kẹlọpẹtẹ ẹ kó sì sọ̀hún ẹ bá dáadáa sọ̀hún jàre adàgbàjẹ́rà òfin ni ẹ̀yin èèyàn rí adàgbàjẹ́rà òfin ni irú àwọn bàbá yẹn ni ìṣẹ̀ máa ń láìka àwọn bàbá yẹn tẹ́ kọ́kọ́ máa control yes ọkọ lèmi control mi yes but ó mọ bó ṣe lè control mi bẹ́ẹ̀ tẹ́ bá rí mi níwájú ẹ̀ báyìí mo nírẹ̀lẹ̀ ni ó mọ bó ṣe lè control yẹn ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa tú àwọn èèyàn ní ayé tí yín kọjá bẹ́ẹ̀ yẹn pé kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ máa fẹ́ máa control àwọn èèyàn ẹni ra o kí ni nǹkan tó dé ẹ̀yin lẹ kó wa sínú gúùpù ni ẹ ṣe ara wa láfi rìn wá ní gúùpù náà ìfẹ́ ká dẹ̀ ní ṣí àwọn èmi tẹ̀sí lẹ̀kọ̀ mọ́ ṣí Sunday bò báyìí mo lẹ̀kọ̀ mọ́ pẹ́rẹ́sì báyìí jápító yẹn níbi tó bá ń lọ ni mo ń lọ tó bá ti àjẹ́ pé ọ̀dọ̀ ẹnu wọn làwọn ọ̀rọ̀ yìí ti jáde ní bẹ́ẹ̀ náà máa gbà bẹ́ẹ̀ náà ni àwọn kì í ṣẹ̀yìn àwọn tó máa sọ̀rọ̀ ní polite tó jẹ́ pé inú wa tún máa dùn náà ni pé ọkọ̀ wa tún máa balẹ̀ náà ni pé ókè bóyá oníhun tọ́rí èyí kàn sọ pé ẹ sì gbé Yorùbá nation tẹ́gbẹ́ kan o torí pé níṣẹ́ ló máa dàbí ìgbà tẹ́fẹ́ fi ìgbà tí kan tẹ́fẹ́ fi gba 10 lọ́wọ́ Nigeria government ẹ̀yin jọ́lọ́hun ni 5 million ní gbogbo Republic of ìgbà tí wọ́n kọ́ dé nílùú yìí 3 million ni wọ́n in fact wọn ti ẹ̀ grow náà nínú ìlú yìí bẹ́ẹ̀ torí wọ́n strict pẹ̀lú visa wọn ni Republic of Ireland wọ́n strict gan o visa tó hard jù láti gbà ní àgbáyé Republic of Ireland ni o akérèdùn dẹ̀ ni wọ́n mi ìgbésẹ̀ pákórókòlò akérèdùn bó ṣe rí kónkóló yẹn wà láì hot cake ni wọ́n Ọlọ́run hot cake ni wọ́n láti bí 25 years mo ti wọnú ìlú yìí 3 million ni wọ́n gbà tí mo wọnú ìlú yìí tẹ́ bá lọ wo orí láìní nísìn àbúrò díẹ̀ náà la fi lé 5 billion wọn ò grow náà ọ̀sùn in fact hot cake ni wọ́n bẹ́ẹ̀ ni ok ní gbogbo ìgbà tó ń jà yẹn wọ́n bá sọ pé wọ́n fẹ́ bá British jà wípé bí ìgbà tó fẹ́ fi ìgbà tí kan gba 10 lọ́wọ́ British ni kí ló ń ṣe yẹn lọ jókòó ẹ lọ bá dáadáa sọ̀hún bàbá yìí jàre ẹ̀yin jọ́lọ́hun ni kí ni nǹkan tó ń ṣe yín iṣẹ́ tí politician rán yín pé kẹ́ wá ṣe òun lẹ́ ń ṣe yẹn ìrọ́lẹ̀ ẹ̀lẹ́kọ́ máa bọ́ wọn yín lọ́wọ́ gbogbo ẹni tó bá sẹ́ pé ká má gba ilẹ̀ Yorùbá wa àsìkò tó bá máa rọ lọ́hùn la máa gbà bẹ́ẹ̀ ni àsìkò tó lọ́hùn máa ṣe kò sẹ́ni ìdá kan tó mọ̀ gbogbo ẹni tó bá tí politician bá rán wá sínú Yorùbá nation yìí tó bá sẹ́ pé ká má gba Yorùbá nation tó fẹ́ fi ọ̀rọ̀ ẹni tó fẹ́ máa fi pa mọ̀ra tó fẹ́ máa fi pa spirit àwọn jagunjagun wa ẹjọ́ onítàn la máa fi ṣètùtù wọnú ilẹ̀ Yorùbá nation kí ló ń ṣe yín bàbá ẹ lọ́jọ́ kò jẹ́ mo mọ orúkọ yín mi kò fẹ́ dání o torí kí ni mo tẹ̀ fẹ́ forúkọ yín ṣe mo mọ orúkọ yín mi kò fẹ́ dání ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé yín náà ni mò ń bá wí kí ló ń ṣe yín lóyìnbó lẹ wà tàìsílẹ̀ ń wà pátápátá tàìsílẹ̀ máa wà àbí kẹ́ máa fọ òkú ní mọ́ṣúárì iṣẹ́ ni o fáwọn tó ń ṣe o ọ̀tún kan jẹ́ kẹ́ mọ̀ náà ni pé ẹrú náà lẹ ṣì ń ṣe iṣẹ́ yìí ohun tẹ́ bá máa ṣe nílùú òyìnbó oko ẹrú náà lẹ ṣì wà modern slavery náà lẹ ṣì ń ṣe ẹdùn náà ẹjẹ bá yín sọ̀rọ̀ èèlò lówó tó fún yín owó máa tọyàn ló máa kú owó tó ní ìyá àbùkù kan èèlò ní Nigeria government gbé fún yín èèlò làwọn politician gbé fún yín tó máa tó ìgbádùn ayérayé àbáwà nínú Yorùbá láǹdì wa sabotua nìyí àwọn tí ò bá mọ̀ ní sabotua nìyí bẹ́ẹ̀ ni àwọn olójú ẹ̀rìn báyìí èmi sì rí nínú sọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ bẹ́ẹ̀ ni máa fún ilẹ̀ sáńpọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ o torí pé gbogbo ti rí wípé ọ̀rọ̀ ẹnu yóò dá náà ni mo ṣe gbọ́ pé kí ló ń ṣe bàbá yìí sáwọn èèyàn ò rí pé sabotua ni bàbá yìí wọ́n rán bàbá yìí wá sínú gúrùpù mi tó kàn máa sọ̀rọ̀ jàbàtì bí ipa àwọn ọlọ́kọ̀ gbogbo àjọ ẹni tó kó gbogbo àjọ gan pápá respect mo tún ṣe respect fún president ìfẹ́ lódún lẹ́ẹ̀kan sí wọn ń sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló máa jáde lẹ́nu wọn kí nìkan tó ń ṣe yín èlò ló fẹ́ gbé fún yín tẹ́ẹ̀lì náà tán ẹrú lẹ́yìn ṣe ń lo ìbò tẹwà yẹn náà tẹ́ni tèkísà ń tà tán ká gbalẹ̀ Yorùbá wa olóṣèlú tó bá ti lòyìn tán máa gbówó sí ọmọ owó tó fún yín ti tán náà nìyẹn ẹ̀yin kan wà tó jẹ́ pé ń tẹ́ bá jẹ ní ìsinsìn nìkan lẹ́mọ̀ wo ń tẹ́ máa jẹ títí ayérayé tí àwọn ọmọ yín máa jẹ tí àwọn ọmọ yín náà máa jẹ kí ń wò ń tẹ́ bá jẹ lẹ́nu báyìí lẹ́ẹ̀mọ́ èlò ní politician gbé fún yín kẹ́ máa fi dà wá láàrin rú kẹ́ máa fi sọ̀rọ̀ ìbànújẹ́ tẹ́ fi ń pa spirit máa wọn jagunjagun wa lára tẹ́ ẹ fi fẹ́ káwọn jagunjagun akọ́kọ́ mọ ọ̀kan tó ń ṣe é mọ táwọn èèyàn ti lùsù lórí Yorùbá nation yìí ni tẹ́yìn náà tí wọ́n fẹ́ máa pa mọ́ ọ lọ tẹ́tẹ́ fẹ́ máa pa ọgbọ́n lẹ̀ ń ṣe divide and rules láwọn politician tó ń ṣe divide and rules ẹnu tẹ́yìn òun lẹ̀ ẹnu lẹ̀ ti ṣe divide and rules divide and conquer divide and pa spirit mọ́ jagunjagun lára divide and pa spirit mọ́ àwọn ọmọ Yorùbá nation lára òun lẹ̀ yín ṣe yẹn kò lè dá bẹ́ẹ̀ ìka ní ẹ̀dá ìka máa kọ níkà ní kí ni nǹkan tó ń ṣe yín ẹ tó yẹ pé politician ló rán yín sínú Yorùbá nation gbogbo yín pátápátá ìjẹ́ la máa fi ṣètùtù wọn ní Yorùbá nation tó wá ní afẹ́ fi ìgbà tí kan gba ìgbà tí 10 lọ́wọ́ Nigeria government sẹ́yìn lọ́lọ́run nù adàgbàjẹ́ra òfù adàgbàjálà ò adàgbàjẹ́ kàdírù ẹ tún wá ń sọ ẹni tágbára bá ń gùn
ẹni tágbára bá ń gùn ọ̀rọ̀ ni bàbá yìí ò dá o wọn ẹni tágbára bá ń gùn o ẹni tágbára bá ń gùn kó kọjá kó máa lọ ja kọńfú yìí kó máa lọ ja kọńfú ládùúgbò ẹ̀ ẹni tágbára bá ń gùn kó máa lọ ja kọńfú ládùúgbò ẹ̀ láwọn tó jẹ́ pé sísọ pé ẹ máa lọ jẹ pẹpẹ súpò ẹ máa lọ ja màlá o ẹ máa lọ jẹ pẹpẹ ẹ máa lọ ya kàtúnù o ẹ máa lọ lo fẹńsìkì o ẹ máa lọ jẹ kíní kan tó ti jẹ wìdúró fún pé nǹkan máa ṣẹlẹ̀ ẹlòmíì ò ní owó lọ́wọ́ lọ gbowó lápò ó lọ gbowó gbọmọlé láǹtà ó lọ gbowó alájẹmásùn gbèsè tẹlómi jẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí òun ló ń lọ bẹ yẹn wájú torí pé ẹ̀yin fọ òkú nílùú òyìnbó ẹ ń wata isi nílùú òyìnbó iṣẹ́ làwọn tó wata isi iṣẹ́ ló ń ṣe o mi ò bóyá wí o bàbá ọ ní iṣu ẹni ló ń tọwọ́ ẹni gbépo bẹ́ẹ̀ ni bàbá yìí ni mo fẹ́ sọ̀rọ̀ sí mo ṣe sọ ọdún kan bẹ́ẹ̀ ìtẹ́ bá wata isi ẹ má bínú iṣẹ́ lẹ̀ ń ṣe kí ni nǹkan tó ń ṣe yín ẹ̀kọ́ máa lọ ja kan fún ṣé bóyá kẹ́ sọ̀rọ̀ ní àgbàlagbà dẹ̀ ní ẹni tínú bá ń bí ẹ tágbára bá ń gùn kó máa lọ ja kan fún ládùúgbò ẹ̀ kí ló ń ṣe yín alábọ̀dé ni yín gbogbo ẹ̀yà alábọ̀dé tẹ̀ wá láàrin wa Ọlọ́run máa bínú sí yín ni Ọlọ́run ló ń ṣe yín rédèrèdè játijàti ló máa gbẹ̀yìn gbogbo ayé gbogbo ẹ̀yin tẹ́ bá ń da Yorùbá nation gbogbo ẹ̀yin tí politician bá rán wa játijàti rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín ẹ tún wá sọ ní wọ́n ní ẹni tágbára bá ń gùn wọ́n ní agbára kọ́ wọ́n ní ẹni tó gùn bá ń gùn wọ́n ní wọ́n ní ẹ̀yin àwọn tó gùn bá ń gùn agbára bá ń gùn kọ́ kọjá lọ sí Aso Rock kọ́ máa lọ bá wọn jà l'Aso Rock ìsọkúsọ lẹ́yìn àgbàlagbà orí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà rí pa ti gbọ́ ọmọ ìdíyẹ sábẹ́ àgbèkà ta ni òṣàìmọ̀ pé ọmọ ìdíyẹ ta gbé sábẹ́ òun náà ló máa padà wá jọ kàtà tagbìn yẹn sabotua ní alásọtán ní kí ni nǹkan tó ń ṣe yín àwọn èèyàn ti lùsì nǹkan gan lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí gan wà láì sóbì àwọn èèyàn ti lùsì nǹkan gan lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí kí ló dé nágbèkalẹ̀ ọ̀rọ̀ rárá nágbèkalẹ̀ ọ̀rọ̀ tó dá rárá kò sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá ò jáde lẹ́nu yín fine tó bá ti jẹ́ pé security náà la fẹ́ fi sí báyìí pé àwọn Fúlàní wọ́n ń pa wá káàkiri tó bá jẹ́ security náà ni ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa sọ kì í ṣe pé máa sọ pé ẹgbẹ́ Yorùbá nation tẹ́gbẹ́ kan báyìí o ẹ̀yin ti rìn kiri o ẹ ti di tójú bọ́lé ẹran núrù o ẹ̀yin Yorùbá nation lè bọ́ sí báyìí nísìnyí o tẹ́ bá fẹ́ ṣe Yorùbá nation báyìí o bíi pé it's like pé ẹ fẹ́ fìgbà tí kan gba mẹ́wàá lọ́wọ́ Nàìjíríà government ni o ẹni tí inú bá ń bí tágbára bá ń gùn kó máa lọ jà kan fúlà dùgbẹ̀ o kó máa lọ bá wọn ará dùgbẹ̀ jà o ẹni tí ó bá láìkè kan tóun sọ yẹn kó lọ sábùjá o kó máa lọ bá wọn jà lábùjá o ṣàgbàlagbà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni n táwọn èèyàn ti ń táwọn láyé wọ́n yọ ọdún táwọn èèyàn ti ń náwó tó ti ń nọ́ra ẹni tí ò lè náwó tó ń nọ́ra tó ń lọ sí training tó ń ṣe gbá tó ń ṣàwò tó ń jẹ bẹbẹ sùn tó ń jẹ oríṣiríṣi nǹkan èyí wọn kàn wá sọ̀rọ̀ jà àti bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà ni ìsọkúsọ lẹ́sọ bàbá ẹ̀dá padà tó bá tiẹ̀ máa rí bẹ́ẹ̀ ifá tó bá tiẹ̀ máa jẹ́ pé security ni a fẹ́ mú lọ́wọ́ yìí fine because tẹ́mi bá wà lámásẹ́pà gba Yorùbá nation yẹn tó yẹ pé security náà ni bẹ́ẹ̀ ni kì í ṣe bó ṣe sọ yẹn lẹ́sẹ̀ máa sọ náà kì í ṣe bó ṣe sọ yẹn lẹ́sẹ̀ máa sọ kí ni ẹ mọ nǹkan táwọn èèyàn ti lùsì gan ni mo ní bàbá kan nínú Yorùbá nation mo forúkọ bò wọn láṣìírí bàbá yẹn fine inú sọ̀rọ̀ sí wọn ẹ ti máa mọ̀ pé security làwọn náà dúró fún báyìí ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn in fact mo ti máa ń gbádùn ọ̀rọ̀ wọn bá fẹ́ sọ̀rọ̀ máa sọ pé ẹgbàá lọ́ máa fi ń sọ wọ́n máa ní ẹ jẹ́ ká lọ ní ugbó ká lọ dìkìlé ẹ̀ o ẹ jẹ́ ká lọ dìkìlé ẹ̀ o mi ìfẹ́ dárúkọ wọn ni ṣùgbọ́n àwọn èèyàn ti máa mọ bàbá tí mò ń sọ ẹgbàá lọ́ máa rán lọ́ máa fi ń sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká lọ ní ugbó ká lọ dìkìlé ẹ̀ o ká lọ dìkìlé ẹ̀ jẹ́ wá ní ẹ jẹ́ ká lọ ní ugbó security làwọn náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ó ní bó ṣe sọ wọn ò dẹ̀ fi dọ́kan sọrí wípé ẹgbẹ́ Yorùbá nation fẹ́gbẹ́ kan Yorùbá nation lè bọ́ sí bọ́yìí nísìn àwọn ń dúpẹ́ bí life àwọn tó wà ní àwọn ọmọ Yorùbá tó wà ní náà tó wà nílẹ̀ Yorùbá bí Fúlàní ò ṣe nípa wọn bẹ́ẹ̀ lọ ṣe ń sọ bẹ́ẹ̀ ni kì í ṣe pé ẹgbẹ́ Yorùbá ẹ sì gbé Yorùbá nation fẹ́gbẹ́ kan báyìí náà ẹ̀yin ti rìn káàkiri ẹ ti tojú bọlé káàkiri mímọ bí mímọ tó rán yín iṣẹ́ mímọ tó bọ́ sọnù lọ́wọ́ yín tẹ̀ wá ẹgbẹ́ Yorùbá nation fẹ́gbẹ́ kan báyìí náà Yorùbá nation lè bọ́ sí báyìí náà ẹ jẹ́ ká fèsì àwọn Fúlàní o ọ̀rọ̀ ẹni yóò dá o ẹ̀dá ọ̀rọ̀ ẹni yóò dá o ẹ kàn pa àbọ̀rọ̀ àwọn jagunjagun alára ni ẹ ń pa ẹ mọ̀ para ń kọ àwọn èèyàn gan ara ń kọ àwọn èèyàn gan especially ara ń kọ gáàsì àwọn èèyàn gan especially ní location 419 yẹn ní Nàìjíríà yẹn ní zoo country yẹn ara ń kọ àwọn èèyàn gan pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí ara ń kọ àwọn èèyàn gan ẹ̀kọ́ wa lánàá ẹ̀kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni kò dá bẹ́ẹ̀ padà yẹn tó máa sọ pé nínú voice note tó wá sọ pé ṣọmọ yẹn tẹ́yìn tí náà ni ṣọmọ yẹn tẹ́yìn tí náà sínú Yorùbá nation ṣọmọ yẹn tẹ́yìn tí náà sínú Yorùbá nation èèlò lẹ́ná
èèlò lẹ ná owó tó ní iye àbùkù kan èèlò lówó tẹ ná ẹjọ́ torí Ọlọ́run ṣówó yín lẹ ná ni ṣówó yín lẹ ná ni tẹ bá ná owó yín kọ́ lẹ ná politician tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ nǹkan yìí tó bá fẹ́ nǹkan yìí tó bá dé kán pa ọmọ wọn láti especially power tó bá sọ pé kán pa àkọ́bí wọn láti fi lè rí power yẹn wọ́n á ṣe politician tó rán yín iṣẹ́ oníṣẹ́ owó yín lẹ̀ ń ṣe politician náà ti gbowó fún yín apọ́nmítà òun ṣọ́ọ̀tì ṣówó yín lẹ̀ ń ná ni ṣe saboteur nìyí ṣé bó tẹ gbà lọ́wọ́ àwọn politician ni lẹ fi ráyè wọ lẹ fi gòkè láàrin wọn nínú Yorùbá nation ṣówó yín lẹ̀ ń ná ni irú wọn ló jẹ́ pé wọ́n pọ̀ irú wọn ló jẹ́ pé tó bá wà nínú Yorùbá nation bí wọ́n bá sọ pé kẹjá 50 naira wọ́n lè dá 500 naira wọ́n lè dá notice mi ni o wọ́n fi dókè yẹn náà ni o tó bá dókè gbogbo òṣìṣẹ́ fẹ́ máa ṣe yẹn náà ni owó yín kọ́lẹ̀ iná saboteur nìyí wọ́n lanu gbàgà sáwọn yìí táwọn ti ná sínú Yorùbá nation ni èèlò lẹ̀ ná owó tó ní ìyàbùkù kan owó yín lẹ̀ ná ni iṣẹ́ tẹ̀ ń ṣe ń lo òyìnbó security tẹ̀ ń ṣe ń lo òyìnbó àbí taxi tẹ̀ ń wà ń lo òyìnbó àbí kílẹ̀ ìyá ìgbẹ́ tẹ̀ ń fọ́ ń lo òyìnbó àbí bẹ́ẹ̀ kọ́ sówó yín lẹ̀ ná ni saboteur nìyí politician ló gbówó fún yín kẹ́ kó sì fáwọn ẹ bára dáradára sọ̀rọ̀ jàre saboteur nìyí èlò lẹ̀ ná téèyàn kò nà rẹ́ nìkan lẹ́ máa kọ́ náwó ni tó wá ní pé kẹ́ máa pàṣẹ ṣáwọn ọmọ yín làwọn tó wà nínú gúúpù yẹn ni ṣáwọn ọmọ yín ni wọ́n ń ṣáwọn ọmọ yín wọ́n ń lé lọ́rọ̀ ẹyẹ mi sí respect is reciprocal ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ sáwọn èèyàn ẹ ti gbọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ sáwọn èèyàn wọ́n fi gbogbo ẹnu sọ ní pé ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ó nílùú òní fẹ́ kí ló mú tù pẹ̀lú Professor Banji Akíntóyè wọn ọ̀ràn yín níṣẹ́ kíṣẹ́ tẹ̀ ń sọ yìí wọn ọ̀ràn yín níṣẹ́ kíṣẹ́ tẹ̀ ń sọ yìí kẹ́ kórí burúkú lọ wọ́n sì dúró tán fún Yorùbá nation ni bẹ́ẹ̀ ni lóòótọ́ wọn fi di sún wọn àwọn èèyàn fi di sún wọn ẹni ẹlẹ́ni wọ́n wà ní torí tiwọn lọ́ọ́ ṣe sísì torí tiwa lọ́ọ́ ṣe sísì gbogbo àkáǹtì wọn torí tiwa lọ́ọ́ jẹ́ kọ́ wọ́ kọ́ ọ̀fẹ́ ní ẹlẹ́ni lọ́kàn balẹ̀ wọn ò jẹ́ kọ́ lè rí Nàìjíríà dé bọ́tọ́ sì sọ pé no going back náà ni no going back náà ni wọn ọ̀rọ̀ ìṣó nílùú gbogbo wàhálà inú ẹ̀ ni ìyá wọn kú sí inú ẹ̀ lèèyàn méjì kú sí ládùúgbò wọn inú ẹ̀ ni wọ́n tí wọ́n mọ́bì kan ní Kútọ́nù náà ẹ̀rí yàtọ̀ ti jẹ ni wọ́n kàn máa dànù bẹ́yìn tó bá tiẹ̀ máa dànù kì í ṣẹ́nu ló ti ẹ̀kẹ́ gbọ́ kẹ́ lọ́jọ́ para yín kì í ṣẹ́nu ló ti ẹ̀kọ́ gbọ́ bẹ́ẹ̀ ni even kì í ṣe Sunday Igboho sọ pé àwọn ò ṣe mọ́lẹ̀ ní bẹ́ẹ̀ ni a ṣe máa stand pẹ̀lú wọn náà ní irú èmi ìbí àṣà Ràmí Kóìkì á ní òun ni last man standing èmi ni last woman standing òótọ́ ni mo sọ Ọlọ́run kí ni saboteur ni ẹ fẹ́ fọ̀rọ̀ ẹnu tó àwọn jagunjagun wa ni ẹ fẹ́ fi ọ̀rọ̀ ẹnu jẹ́ kí paspiriti máwọn jagunjagun wa lára ni èèyàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lọ kọ́ bọ́ ṣe ń sọ̀rọ̀ àgbà ọ̀kọ́gbọ́n gbà mí ó bá gbàlagbà lójú ọ̀nà oníkó yẹ lọ́gbọ́n ó mọ̀ bí yóò mú gbọ́ ló bá dàgbà ni irú ẹ̀ ní bẹ́ẹ̀ náà ni àwọn náà ni wọ́n fi ọ̀rọ̀ ẹnu wọn shut up máa nǹkan tó ń pè ní orílẹ̀-èdè Yorùbá yẹn náà tí màá yẹn náà bá sọ̀rọ̀ ẹ wò ṣé mò ń gbà mí wọ́n máa sọ pé ọ̀rọ̀ tútù ó máa ń yọ obì lápò nígbà míì náà téèyàn bá kàn tiẹ̀ ókè lórí bí a ṣe ń wà yìí gà láti sọ pé ká gba Yorùbá nation yìí ṣe understand ṣé rí máa ọmọ orílẹ̀-èdè Yorùbá náà pè nínú gúúpù yẹn tí màá yẹn bá sọ̀rọ̀ báyìí tó bá sọ̀rọ̀ báyìí ṣe rí Ọlọ́run fún ẹlòmíì ní ọgbọ́n Ọlọ́run fún ẹlòmíì bó ṣe máa ń sọ̀rọ̀ débi pé tó bá sọ̀rọ̀ ó máa dàbí pé oyin wà nínú ohun ọ̀rọ̀ tó sọ yẹn ni bíi pé oyin wà nínú ọ̀rọ̀ ẹ̀ ní kí ṣerú bàbá tá à ń sọ yìí àwọn tó mọ̀rọ̀ sọ mo mọ̀ pé bọ́ ṣe máa rí tẹ bá rójú wọn bẹ́ẹ̀ ṣe wà yẹn gan ojú wọn ò lè dá bọ́ ṣe máa lẹ́nu bọ́rọ̀ ẹ̀ ni wọ́n ṣe rí bẹ́ẹ̀ náà lójú wọn ṣe máa rí máa ní orílẹ̀-èdè Yorùbá yẹn máa yẹn máa sọ̀rọ̀ débi pé ẹ máa fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ní ẹ máa fẹ́ máa tún play ni máa nù burúkú yìí ló sọ fún orílẹ̀-èdè Yorùbá pé kí ni ọ̀rọ̀ wo ló sọ bí bó dẹ̀ fi 30 minutes sọ̀rọ̀ pé kí ló tó ṣe lè bá fi 30 minutes sọ̀rọ̀ nínú gúrùpù pé ṣé òun nìkan ló wà nínú gúrùpù ni lọ́rọ̀ táwọn èèyàn tẹ láìkì táwọn tẹ lọ́ọ̀fù lé lórí tínú àwọn èèyàn ń dùn rí pé kàdìmá àti gba yẹn ni wọ́n ti wọ pé saboteur àdìmá èèyàn burúkú ni máyì ó lè shut up ẹnu orílẹ̀-èdè Yorùbá yẹn máyì ò lè sọ̀rọ̀ ọmọdé nìyí ṣé bí wọn lò ní gbọ́ wọn lò ní kéèké náà tí yóò bá sọ̀rọ̀ 30 minutes nínú gúrùpù ọ̀rọ̀ tó dẹ̀ make sense ni ó yàtọ̀ sí ọ̀rọ̀ burúkú tẹ̀yìn sọ jáde ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tẹ́ fi ń pa spirit máwọn jagunjagun wa lára ọ̀rọ̀ tẹ́ fi fẹ́ káwọn jagunjagun wa tẹ́ fi jẹ́ káwọn jagunjagun wa kọ́ useless ọ̀rọ̀ tẹ́ fi jẹ́ káwọn jagunjagun wa kọ́ máa regret pé kílódé àwọn òṣèjọ́ Yorùbá nation ìkànnì ọ̀rọ̀ burúkú lẹ̀ sọ kí orílẹ̀-èdè Yorùbá ó fi 1 hour sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ máa ń dùn máwọn èèyàn ni bẹ́ẹ̀ ni àwọn máa gbé káàkiri gbogbo gúúpù ni ọ̀rọ̀ tó orílẹ̀-èdè Yorùbá sọ wọ́n máa gbé káàkiri gbogbo gúúpù ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn sọ jáde lẹ́yìn tó máa gbé jáde wọ́n máa gbé kiri gbogbo gúúpù. bẹ́ẹ̀ni máa ní orílẹ̀-èdè Yorùbá yẹn ọ̀rọ̀ báyìí náà ló fọ ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ tó fi jẹ́ kí máa ní orílẹ̀-èdè Yorùbá yẹn ó fi sọ̀rọ̀ mọ́ kí ló dé ìka ní ẹ̀fẹ́ ká gbé orílẹ̀-èdè wa ìka máa ka oníkà ẹ̀yin saboteur burúkú owó tó fún yẹn ẹ̀nà tán ẹ̀ tó sì máa kó bẹ̀ tẹ́ ń kó lóyìnbó tó dẹ̀ jẹ́ta ìzílẹ̀ ń wà ẹ̀yin torí yín ó pè tọpọ lórí yín ó jì wípé tẹ́ni tèkí sàǹtà tán
kò síbi tó dàbí ìlú mi ò Yorùbá mélé gbàgbé Yorùbá láàrin Yorùbá kágbálẹ̀ Yorùbá wa Nàìjíríà fi Nàìjíríà fi ń pa ògo yín ni ọmọ ẹlẹ́ran yín wá ń jẹun ọmọ aláṣọ yín wà kìsà modern slave ẹ torí gbogbo ẹ wà lóyìnbó àbí bẹ́ẹ̀ kọ́ lóyìnbó ẹrú náà lè ṣì ń ṣe oko ẹrú lẹ ń gbé oko ẹrú lẹwà nílùú òyìnbó bẹ́ẹ̀ ni oko ẹrú ni kò síbi tó lè dàbí ilẹ̀ Yorùbá Nàìjíríà ni wà náà Nàìjíríà ni wà kó tó so wá pọ̀ kó tó fà rékèrèkè torí àwọn British àti Amẹ́ríkà ó lè ara wọn lọ fi so wá papọ̀ láì ní ìmọ̀ sí wa nínú ni bẹ́ẹ̀ ni láì ní ìmọ̀ sí wa nínú lọ fi so wá pọ̀ torí selfish interest wọn torí gbogbo mineral resources wa wọ́n lè sọ náà pé tá a bá ti 100 years a lè lọ a ti lé ní 100 years àwọn politician òṣìṣẹ́ àwọn àpò àwọn bá politician wa tó wà níbẹ̀ tẹ́ pé bámbám ni mo yóò lọ̀rọ̀ wọn wọ́n mọ̀ wọn fẹ́ ká lọ torí pé wọ́n ti fi Nàìjíríà ó ti fi gbogbo Yorùbá mọ́lẹ̀ ó ti fi Nàìjíríà ó ti fi bòràwọ̀ Yorùbá mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá wá rìn káàkiri bí áńgẹ́lì tó mí sí flight bí ọmọ tí ò ní ìyá káàkiri gbogbo àgbáyé àwa fọ́n káàkiri ìlú wo lẹ máa dé tẹ́ẹ̀dù bọ́mọ Yorùbá bẹ́ẹ̀ ni àwa rìn káàkiri gbogbo àgbáyé àwa ní kí gbogbo akájura lóṣù sọ̀rọ̀ káwó ṣùṣùṣùṣù kágbálẹ̀ Yorùbá tẹ́yìn wá ń sọ̀rọ̀ burúkú tẹ́yìn sọ̀rọ̀ òṣì tẹ́yìn sọ̀rọ̀ kò bá kúndé nínú gúúpù pípẹ́ yìí lẹ kó wọn jọ sínú gúúpù. wọ́n rán yín wá yẹn pọ̀ ń bẹ̀ ẹ́ kórí burúkú lọ ọlọ́mọ tó ṣe gbogbo yín bí ọmọ òṣì ọmọ burúkú yẹn kùkùté ojú ọ̀nà dúpẹ́ onítìrì bóun náà ṣe nìyẹn ó ní mo máa kọ pẹ̀lú ọtọ́rítì lọ́ máa wá síbẹ̀ wọ́n máa kọ̀ǹtún wọ́n máa kọ̀máàdì wọ́n máa ṣe bí pé bóyá kò sí báwọn ṣe jẹ́ orí yín ti burú bí egun tó léwèrè bí dúpẹ́ onítìrì àdé Abíọ́lá kò kú báyìí nọ́mbà 18 2 by ti aláṣẹ odò mi sílà 2 by 2 minus 1 bóun náà ṣe wá nìyẹn tóun náà máa ṣe tó máa ga àwọn wo lè fẹ́ máa ga lé àwọn lè fẹ́ máa ga lé ẹ kó ṣì sọ̀hún tó bá ti gbọ́ ara wa ni àwọn ìyẹn nǹkan lójú o ìyẹn nǹkan lójú Ọlọ́run lọ́run ìyẹn nǹkan lójú ní ìburú ló ń ṣe yín máa sọ̀rọ̀ kò bá kún gbé president mi ìfẹ́ dárúkọ wọn ni president Ìfẹ́lódùn máa yẹn mo máa ń busy gan mi ò kí ń ráyè ṣùgbọ́n ó máa ń ní àwọn kan tó jẹ́ pé kò sí bí mo ṣe lè pẹ́ wọlé lálẹ́ tó tí bá wúri láti lórí bẹ́ẹ̀dì ni máa play àwọn voice note àwọn kan tí mo mọ̀ pé ọ̀rọ̀ gidi ni máa yàn déédéé sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ gidi ló máa sọ tó bá ti wá jẹ́ wàláì tó bá jẹ́ pé president Ìfẹ́lódùn ló máa sọ̀rọ̀ yìí àgbékalẹ̀ wọn bó ṣe máa gbé kalẹ̀ wàláì kò ní sẹ́ni tó kò ní fa wàhálà nínú gúúpù rárá débi pé bóyá wọn máa fi ṣe gbàásìgbò kò ní fa wàhálà ọ̀tọ̀ máa ní kọ́ máa bí yan kéèyàn máa gbọ́n o àgbékalẹ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ máa ṣe pàtàkì o kì í ṣe pé kí ọkọ̀ lanu akẹ́kọ̀ọ́ kan jáde kó lè kọ́ máa sọ̀rọ̀ gbàgbàgbà èmi máa bẹ́ẹ̀ mi ṣe lè sọ̀rọ̀ mi ìṣẹ́ pé mo pàṣẹtì o ọ̀tún ní pé ọ̀rọ̀ tẹ̀mí bá sọ bí mo ṣe rí báyìí nísìnyí bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe rí lẹ́yìn kámẹ́rà wàláì èèyàn tó quiet ni mi tó gentle ni mi o ṣùgbọ́n àwọn Nigerian politician àwọn ni wọ́n mú mi kí n máa sọ̀rọ̀ báyìí torí pé gbogbo ohun tó ń ṣe fún ìran mi kò tẹ́ mi lọ́rùn ni mo dẹ̀ ṣe wá ń ṣù ẹ̀ fún yín pé kí ló dé ìkànnì ẹni tó bá mọ̀ mí á mọ̀ pé ọkọ tó fẹ́ mi gan wàláì òun kan máa ń ṣàdúrà fún mi láràárọ̀ ni pé Ọlọ́run fún òun níyàwó gidi ni wàláì ìyàwó gidi ni mi ò pọ́nra mi lé gbogbo Ọlọ́run ìjọ tó Ọlọ́run fẹ́ dá mi báyìí ó dìdí farabalẹ̀ dá mi ni bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ẹ wo ibi tá à ń lọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ bàbá yìí làwa sọ kí ló dé ẹ pa spirit máa wọn àwọn jagunjagun wa lára wọ́n tún wá sọ wọ́n ní kọ́ máa lọ peku ní inú igbó mo rántí ọ̀rọ̀ tí mo tún sọ ìlú fẹ́ jẹ wọ́n ní kọ́ máa múra wọn ní mẹ́ta kọ́ máa múra wọn ní mẹ́rin kọ́ máa múra wọn ní márùn kọ́ máa wọnú igbó lọ kọ́ máa lọ peku kọ́ máa lọ pẹja kọ́ máa lọ pèkúté kọ́ máa lọ pa kìíní sẹ́yìn lẹ́fẹ́ sọ fún wọn ní pé wọ́n pèkúté ni mo ṣe máa wọn kàn láàárọ̀ tẹ́ pé àárọ̀ yìí lọ́jídé bá ṣe pè mí láàárọ̀ yìí tó jáde lọ́jọ́ yìí pé àwọn ti jáde látàlẹ́ àná àwọn ẹ̀ṣẹ̀ wọlé báyìí ní ìsinmi pé àwọn ló ń peku àwọn ló ń pe wúrẹ́ àwọn ló ń pèkúté àwọn ló ń pa kìíní kan àwọn èèyàn lọ ń peku wọn ló ń pèkúté wọn ló ń pe wúrẹ́ nínú igbó bẹ́ẹ̀ ni àwọn olùgbé òde ẹ̀ kì í sùn mọ́ torí fámìlì wọn ọmọ àwọn onúgbó lọ́ máa lọ pèkúté pẹ́ yẹ ni èyí tẹ wàá lu òyìnbó tẹ́ ẹ̀ mọ́ bó ṣe ń lọ ní Nàìjíríà okòdùrò lálágbẹ̀dẹ ẹ̀rọ kọta yìí lè fi iṣẹ́ yìí sílẹ̀ kẹ́ máa lọ peku kẹ́ máa lọ ẹ̀yìn lè fẹ́ kọ́ àwọn èèyàn pé kọ́ máa lọ peku kọ́ máa lọ pẹyẹ nínú igbó ni tí àwọn ọmọ Yorùbá tó dúró tán tí wọ́n bá máa lọ peku pẹyẹ pèkúté pàgùntàn pa gbogbo ẹ̀ ológbò pàgbín nínú igbó ni wọ́n ti pa ìran Yorùbá tán láwọn Fúlàní yẹn wọ́n ti pa ìran Yorùbá tán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n dúró ní pé irọ́ tó wà tó ṣe pé bí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tó yẹ pé wọ́n ti gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá wọ́n ká wa lọ́wọ́ kò wọn ò gbọ́dọ̀ rí ìbọn náà wọn ò gbọ́dọ̀ rádà wọn ò gbọ́dọ̀ rí nǹkan kan àwọn terrorist tó dẹ̀ gbé K45 wọn gbé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá náà ń ṣọ̀lẹ náà ọgbọ́n àwọn bàbá wa ṣì wà ń bẹ ẹjọ́ tó lọ lọ́rùn Fúlàní ò defeat wa rí ẹ̀kẹta tí Fúlàní fẹ́ bá wa jà lélẹ́yìí wọn ò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀
àwọn kan wà bẹ́ẹ̀ ni tẹ́ pé wọ́n ń sùn mọ́jú báyìí torí fámìlì wọn ìyàwó àtọmọ máa wà nílé wọ́n máa jáde lóru ni wọ́n lọ ń pèkúté wọ́n lọ ń pa ẹyẹ wọ́n lọ ń pàgbé wọ́n lọ ń pa gbogbo ẹ̀ èyí wá ẹ̀yin lè fẹ́ máa sọ fún wọn ni ẹ̀yin lè fẹ́ máa sọ fún wọn yìí pé ẹ múra yín mẹ́ta ẹ múra yín mẹ́rin ẹ múra yín ní márùn ládùúgbò kẹ máa lọ peku kẹ máa lọ pa ẹja kẹ máa lọ pa kinní kan ẹ̀yin lè fẹ́ sọ fún wọn ẹ̀yin lè fẹ́ kọ́ wọn níṣẹ́ wọn wọ́n sọ fún yín pé ọmọ ni wọ́n sọ fún yín pé ọmọ ni ẹ̀yin náà ẹ̀dẹ̀ lọ sílé kẹ máa lọ peku ẹ mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí ọlọ́tún sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí ẹgbẹ́ Yorùbá lè sọ sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ Yorùbá nation kan lélẹ́yìí o ẹ máa lọ pe púpẹ́ já pẹ́ kínní kan ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹja ò jẹja o ìkan òdì kan lọ́wọ́ o Yorùbá nation wà lẹ́gbẹ̀ẹ́ kan ni o ẹ dẹ̀ máa lọ pe ẹ máa lọ pe ẹja ẹ máa lọ pe ẹyẹ yín náà òdì kan lọ́wọ́ ẹ má pa spirit máa jagunjagun alára ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹ má pa bòrá wọn ẹjọ́ ẹ má ìkọ́ regret fáwọn ṣe join Yorùbá nation ìka ni wọ́n rán yín ni saboteur àníyín ẹ má dá lórúkọ mọ́ ṣàpọ̀ òdì kan lọ́wọ́ Yorùbá nation dúró sẹ́gbẹ̀ẹ́ kan security náà dẹ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ kan ṣebí security náà èmi náà sọpọ̀ tínú mi ń dùn náà ṣebí security náà ṣe Sunday Igboho ń béèrè fún pé ẹgbẹ́ security fún mi wọ́n ṣe ń pààrọ̀ mi ṣebí nǹkan tó gbé wọn kọ́kọ́ gbé wọn jáde náà nìyẹn pé security ṣe pàtàkì àti wípé gan pàápàá kí ló wà ń bẹ tábà gbalẹ̀ Yorùbá wa a ní láti sẹ́ pé bí àpò pípẹ́ ìjà pé nìkan fọ́dà wa ó máa tight ni immigration system wa máa tight ni bẹ́ẹ̀ ni adẹ́lẹ́wọ̀n yìí fún Fúlàní kò nínú ṣé kan náà ni wà ní àṣẹ kan náà ṣe bọ́ sọ wá papọ̀ ni torí pé tábà ṣì wà nínú Nàìjíríà àwọn Fúlàní wọ́n ṣe máa sọ fún yín pé wọ́n ní right láti rìn ládùúgbò yín gan pàápàá wọ́n ní right láti gbalé ládùúgbò yín gan pàápàá torí pé ọmọ Nàìjíríà ni wọ́n ṣùgbọ́n tábà ti kúrò nínú Nàìjíríà wọ́n bí alájà wọn dání wọ́n máa fọwọ́ sọ́wọ́ síbi tọ́wọ́ gbé tọ́wọ́ fẹ́ ṣe bísínẹ́sì tàbí tọ́wọ́ fẹ́ gbé nínú ìlú wa bẹ́ẹ̀ ni kò ní dàbí ìtọ́ sọ pé we are Nigeria pé Nàìjíríà làwọn Nàìjíríà kan náà jọ ni wá tọ́ dẹyẹlé pọ̀ máa gùn tán tọ́ da lórúkọ mọ̀ ṣàpà bẹ́ẹ̀ ni tábà gba Yorùbá nation wa báyìí nísìnyí ṣáà ní láti máa lọ pé púpẹ́ já pẹ́ yẹpẹ́ rán ni táwọn èèyàn ní máa sún lẹ́yìn kẹ máa ro nǹkan tẹ́ ń sọ kẹ tó sọ jáde tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ sọ náà nìyẹn kẹ náà gbé kalẹ̀ tó dáa tẹ máa fi sọ ẹ kàn máa sọ̀rọ̀ sáwọn àwọn jagunjagun wa máa sọ̀rọ̀ sí wọn anyhow ẹ mọ nǹkan táwọn èèyàn ti lose ni mo ti wà surprise káwọn èèyàn jáde fún yín gan olóyè káwọn èèyàn jáde fún yín gan ni wàláì wọ́n jáde fún yín tán ni wọ́n mọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti bá wọn wọ́n ti tẹ̀ wò níbi 2 years ago ẹni táwọn èèyàn náà mo ti forúkọ bọ̀ láṣìírí lára àwọn jagunjagun ni ọmọ Ògùn state ni mo ti sọ̀rọ̀ jù anyway lára àwọn jagunjagun wa ni ìyàwó ẹ̀ pè mí ni wípé kò ń súnmọ́ wọn mọ́ nínú ilé pé kò ń súnmọ́ wọn lónìí ìyàwó ẹ̀ kà báyìí lóṣù keje tó ti súnmọ́ wọn nínú ilé àpọ̀kọ pé kí ló dé ó náà wọn nǹkan mi tó ń lò ní lóríṣiríṣi pẹpẹ súpù nǹkan kan gbàṣẹ wọn pé nǹkan kọ̀ọ̀kan ti sá lọ kọ̀ọ̀kan ò gbéra mọ́ àwọn kìíní yẹn máa ń pọkọ gan ó máa ń pọkọ náà ẹ má bínú pé mo ń sọ̀sọ̀kúsọ àwọn kìíní yẹn máa ń pa kíní mọ́yàn lára náà ó máa ń pa kíní mọ́yàn lára náà nǹkan mi àtẹ́ pé tá a bá ti lò tó bá ti sẹ́ pé ó yá o rẹ̀ wọn fẹ́ lọ rálì bá ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nípa security yẹn náà ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ nípa security yẹn jẹ́ kí n dá dúró bẹ́ẹ̀ yẹn náà kí ni nǹkan tó ń ṣe yín kí ló ń ṣe yín bàbá yìí ẹ lọ kọ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ọ̀sùn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa ní máa pẹ̀lú èjì tẹwà yẹn mi ìmọ̀ ẹ ti máa dàgbà náà mọ̀ pé wọ́n ti máa fi ọ̀tọ̀ máa kàn yín lábùkù láti kékeré yín bẹ́ẹ̀ nítorí mo mọ̀ pé bóyá mọ̀rọ̀ sọ ni àbí kó jẹ́ wípé iṣẹ́ owó yín lẹ̀ ń ṣe owó tẹgbà lọ́wọ́ àwọn politician wípé à ń sọ̀rọ̀ anyhow àwọn kúkú fẹ́ pé ogun ẹ̀dá rò ní kó ní kálukú bínú kó nínú gúrùpù kò jọ ìyẹn máa kó nínú gúrùpù fún wa tó láwà tilẹ̀ pamọ́ ṣe Sunday Igboho ṣe wáyé àti glue mọ́ wọn pẹ̀lú pẹ̀lú àti Akíntóyè Yorùbá nation èmi ó máa ṣojú ẹ̀mí mi wọn ò ní dúró ṣẹ́jú kan fún tó bá gba Yorùbá nation pẹ̀lú gbẹ̀yìn fáǹsì gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí wọn ò ní dúró ṣẹ́jú kan fún tó bá gba Yorùbá nation kí ni nǹkan tó ń ṣe yín ẹlòmíì ti gbé property inú ilé ẹ̀ta bẹ́ẹ̀ ni ẹlòmíì ti gbé property inú ilé ẹ̀ta bẹ́ẹ̀ ni lórí pé gbogbo ìgbà yẹn tó rí pé property bìrì pé àwọn máa bọ́ sí ó máa ṣe kí ẹ wo bí ìfẹ́ sọ̀rọ̀ nípa security tó láwọn kọ̀ọ̀kan abẹ́ tó yẹ pé kò yẹ kí n máa sọ ẹ wá sọ pé ẹ sì gbé Yorùbá nation jẹ́jẹ́ kan o ẹgbẹ́ Yorùbá nation jẹ́jẹ́ kan ẹ fẹ́ fi ìgbà tí kan gba mẹ́wàá lọ́wọ́ Nàìjíríà gọ̀bẹ̀ ẹ̀yin ló máa fún ẹ̀yin ní ààbò sí yín tẹ́ ṣe ló máa dà lẹ́yìn lórí torí pé iṣẹ́ tó ní kẹ́ wá ṣe nínú Yorùbá nation kò lè succeed wọ́n dẹ̀ máa gbowó yín padà wọ́n máa gbowó wọn padà lọ́wọ́ yín owó oṣù owó pọ̀jù owó ìyà tẹ́ ẹ̀ ná lẹ́nu ẹ̀ náwó sínú Yorùbá nation èèlò lẹ́ná owó tó ní ìyà àbùkù kan ẹgbẹ́ ní ìṣòwò tẹ̀ ná jáde kẹ́ kó ṣì sọ́hùn ẹgbẹ́ ní ìṣòwò tẹ̀ ná jáde ló ti ẹ̀ ń bí mi mo ní ọ̀rẹ́ kan ẹ jẹ́ àjálẹ̀ náà kí ni nǹkan tó ṣe yín lóòótọ́ náà ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín Nigeria government is stubborn kẹ́kọ̀ọ́ rí burúkú yín sàn Nigeria government stubborn ó lè ní gbogbo wọn bó ṣe wà yẹn Nigeria politician ló worst jù ní gbogbo àgbáyé pátápátá ojúbọ̀ rò dẹ̀ lè gbọ́ ọmọ lọ́wọ́ èkó ẹni tó bá ń sọ wípé a máa fi ojúbọ̀rọ̀ gba Yorùbá nation yìí onítọ̀hún dey play lórúkọ wọn dey play nítorí olórí burúkú ara wọn tó ń lá oyin tó ń láwọ ara wa tó ń jẹ gbogbo ẹ̀ mùdùmùdù tó ń jẹ wọn wá fẹ́ gbé sílẹ̀ táwọn British wà ń bẹ̀ táwọn America náà wà ń bẹ̀ wọn wá gbé sílẹ̀ fún wa bẹ́ẹ̀ yẹn ẹjọ́ torí Ọlọ́run yóò lè gbòmìnira nírọ̀rùn òmìnira wọn ṣe Christmas gift ẹ̀yin ogun dẹ̀ ní ló ń da
pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló ń dà bó lè dogun bó lè dìjà kó dìjà ní kẹ́ kó sì san òun dáre kó sì san ilé ọmọ bí tẹ̀yìn rìn káàkiri tẹ́gbóye tójú bọlé ẹran lúrù tẹ́lẹ̀ ti rìn káàkiri wọn ní Yorùbá nation tí kò lè bọ́ sí kọ́gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan kí ni ẹ̀rín ẹsẹ̀ yẹn abo ẹ̀yìn kò sẹ́ni tó ní mọ̀lòpọ̀ lè béèyàn ṣe ń gba gbogbo náà kàn try ọ̀nà tó ní kálukú tọ́lọ́ bá dẹ̀ sẹ́ pé bẹ́ẹ̀ náà ni pé diplomacy tàbí ṣe yìí náà ni pé diplomacy náà ló máa bọ́ sí fáìn ni kì í ṣe pé kẹtì máa jẹ́ káwọn èèyàn máa kúlẹ̀ dé kú ikú tí ò tí lè kẹtì jẹ́ káwọn èèyàn máa kúlẹ̀ dé kú àwọn ìyá tó wà ní òyìnbó yẹn tó fẹ́ wálé ìmí ìtì ẹ̀ ní owó lọ́wọ́ ni pé yes a nílò òyìnbó yìí ti súnyàn so Ọlọ́run má jẹ́ sọ̀rọ̀ 70 years kéèyàn sì wá lóyìnbó wọ́n sì wá lóyìnbó ẹ ṣe orí pípẹ́ lé òmù wọn wá ni nínú àwọn ìyá ẹ̀ tó bá gbọ́rùn kan bẹ́ẹ̀ nínú gúúpù báyìí nísìn ẹlòmíì àti land is hospital ni ẹ mọ bẹ́ẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ nínú gúúpù ẹ̀jọ́ torí Ọlọ́run ẹ lọ kọ́ bọ́ ṣe ń sọ̀rọ̀ àgbàlagbà ni mo dẹ̀ mọ̀ pé ẹ mọ bọ́ ṣe ń sọ̀rọ̀ alábòsí ni ẹ mọ nǹkan tá ẹ̀ ń sọ ẹ fẹ́ fi pa spirit àwọn jagunjagun wa náà ni ẹ fẹ́ fi pa spirit wọn ni ló ń ṣe yín mo ní ọ̀rẹ́ kan Lẹ́kì ló ń gbé ọkọ ẹ̀ wà l'Ábùjá military lọkọ ẹ̀ tí kìíní tó bá délẹ̀ tán akọ̀rọ̀ wípé bóyá àníyàn ni ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn military yẹn ò bẹ́ẹ̀ before complain wọn ò ní ṣe nǹkan tó jẹ́ pé ó máa dàbí pé bóyá wọ́n plan coup tó máa fi pa wọn ni ẹmọ̀ pé tó bá plan coup ní Nàìjíríà wọ́n máa pa ni so mo ní ọ̀rẹ́ kan ọ̀gá ní ọkọ ẹ̀ l'Ábùjá military lé ọkọ ẹ̀ mi ní ẹ má jẹ́ dárúkọ ẹ̀ ọ̀rẹ́ mi ó máa ń wà lórí péjì nígbà mí náà ọkọ ẹ̀ ní ìṣe ìbílẹ̀ ọkọ ẹ̀ ní support wa ọkọ ẹ̀ support Yorùbá nation bàjẹ́ ọkọ ẹ̀ wá sọ fún ní last year December o tó ọkọ ẹ̀ máa tún sọ fún ní pé lágbẹ́já wá mi báyìí Yorùbá nation yìí yẹn ọ̀gá gidi gan lọ́kọ ẹ̀ ọ̀gá ní gidi gan l'Ábùjá ni ó wá sọ pé wá mi báyìí Yorùbá nation yìí yẹn gbáwó lè fẹ́ gbà kí ló ń ṣẹlẹ̀ ní Yorùbá nation yìí tó bá wá sílé ni o torí ìyàwó àtọmọ ń gbé ní Lẹ́kì òun wà l'Ábùjá ó máa ń wálé gbà ó ní ó ṣe máa ń béèrè wá last year 2 years ago títí mọ́ last year ṣá ó máa ń béèrè pé Yorùbá nation yìí yẹn wo wá mi báyìí tí Yorùbá nation yìí yẹn bá bẹ̀rẹ̀ àwọn rédíò kò ń ṣe pé òun nìkan ni pé àwọn rédíò àwọn máa support ó ń sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ ó jẹ́ kí ìyàwó ẹ̀ máa ṣe Yorùbá nation ọdún wa sọ fún ìyàwó ẹ̀ ní last year December yẹn náà kó tó di December ní kan bí October wọ́n sọ fún ìyàwó ẹ̀ pé wá ń bí lágbájá tó bá máa fi di December last year tí ẹ bá gba Yorùbá nation yẹn mi ìfẹ́ gbọ́rọ̀ Yorùbá nation nílé yìí mọ́ ó sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ ó ní mi ìfẹ́ gbọ́rọ̀ Yorùbá nation nílé yìí mọ́ ó sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ wípé ó bá ṣe Yorùbá nation mọ́ ọdún ìyàwó ẹ̀ sì ń ṣe Yorùbá nation kò jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ ó sì wà ní Yorùbá nation wọn dẹ̀ ń sọ̀rọ̀ Yorùbá nation nílé wọn mọ́ bọ́sí nǹkan tí mo fẹ́ sọ ni wípé ní àwọn tó jẹ́ ọ̀gá tó jẹ́ military gan pàápàá wọ́n rẹ́dì abádálẹ̀ tán tó máa fi sùn èyí tó ṣẹlẹ̀ ní ibo ló ti ṣẹlẹ̀ o ibo ló ti ṣẹlẹ̀ níbi last month náà tí àwọn citizen wọn tán jáde tí president wọn sọ pé sápá mi lórí nìsín tí president wọn sọ pé kí àwọn tó ní káwọn àwọn police àwọn army kọ́ lọ halẹ̀ kọ́ lọ yìnbọn sí àwọn citizen wọn táwọn yẹn débẹ̀ tó jẹ́ pé nítorí lọ́kàn support àwọn citizen ó dẹ̀ sápá mi lórí mi ìmọ̀lú yẹn bí a ká ní Brian Koiki wà lórí bíbá yìí wọ́n lè sọ fún mi mo ti gbàgbé ìlú yẹn ṣá bẹ́ẹ̀ ni àwọn military ṣe lọ́kàn support àwọn citizen wọn tó kẹ́yìn sí president wọn bẹ́ẹ̀ ni kò sí tọ́lọ́mù ò lè ṣe ẹ sọ pé a fẹ́ fi ìgbà tí kan a fẹ́ fi gba 10 lọ́wọ́ Nigeria government ni wọ́n gbé Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan ní ìsìn náà wípé Yorùbá nation lè work ṣé bí títí yín lẹ sọ iṣẹ́ tọ́rọ̀ yín lẹ̀ ń jẹ́ náà iṣẹ́ táwọn polisi àwọn yín owó iṣẹ́ yín lẹ̀ ń jẹ́ náà èyí tọ́lọ́run ni tí ó gbẹ bá di wọ́rọ́ sí wọ́rọ́ báyìí nísìn àwọn military dẹ̀ òbí bí a máa support ṣé ìyàwó máa jà wọn náà ni èèlò ló ń fún wọn wọ́n fún wọn ní 30,000 wọ́n fún wọn ní 70,000 ṣọwọ́ nìyẹn ni èèlò ní 70,000 lẹ́ni tó níyàwó tó ná ọmọ tó máa lọ sí school tó máa sanwó ilé tó máa jẹun tó máa ṣe bẹ́ẹ̀ lò ní 70,000 ṣé sọ pé ìyàwó jà wọn náà ni wọn ò rí nǹkan tó lè ṣe ni ṣùgbọ́n wọ́n sọ pé ẹlẹ́rù ló máa ń kó gbẹ̀rù ẹ̀ka tó bá gbé tí àwa citizen àwa mẹ̀kúnnù tá a bá jáde tán àwọn náà máa support wa náà ìyà ń jà wọn náà ṣé wọn mọ ìtàn politician tó gbà ni bàbá Jágá ó tún fowó kún gbogbo àwọn cabinet tó tún fi gbàtò wọlé ó tún fowó kún gbogbo owó wọn pátápátá ni ó fún àwọn gọ́vnà náà ó fún gbogbo wọn lówó sí times 10 iye tó ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bàbá Tinubu tún fún wọn bẹ́ẹ̀ ni ṣáwọn gọ́vnà ṣọ́ fi ṣe kankan fún wa ni ìyà ń jà wọn náà ṣọ́sọ́ pọ̀ ní support wa ni wọ́n máa support wa náà ẹ̀dẹ̀ wa ń ṣe bí ìpòbóyá ilẹ̀ kó gbogbo àjọ sínú Yorùbá nation ẹ fẹ́ bá ṣe jẹ́ fún iṣẹ́ kí ni nǹkan tó ń ṣe yín ẹ lọ jókòó jàre irọ́ dẹ̀ ni o ẹmọ̀ fáwọn politician wọ́n mọ̀ nípa divide and rules nítorí ní kọ́ máa ṣe nìyẹn o ọ̀rọ̀ ẹnu làwọn fi ń ṣe divide and rules divide and conquer divide and pa spirit mọ́yàn lára nǹkan tó ń ṣe nìyẹn o ẹ lọ ṣọ́ra yín o gbogbo ẹni tó bá sọ pé ká má gba ilẹ̀ Yorùbá nation báyìí tó bá sọ pé òun ti rìn káàkiri bí eégún tó ń léwèrè òun ti di tójú bọlé ẹran núrù òun ti ń lọ káàkiri o
wípé òun ò rí pa máa gba Yorùbá nation yìí o ẹjẹ́ la máa fi ṣètùtù wọnú ilẹ̀ Yorùbá nation játijàti édèdèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ tálálẹ́ bá ní kó dá fún ọlọ́sàn máa yẹ ni gbogbo tó bá fi àárọ̀ ọjọ́ ayé ẹ̀ kó jọ ó máa parẹ́ lójú ayé ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí gbogbo ẹ̀yin fáǹsì mi àtẹ̀mí náà ọkọ mi ọmọ mi gbogbo pátápátá ní àsìkò tó máa gbé àsíá ilẹ̀ Yorùbá dúró báyìí ọ̀ní dúró ṣèlú kan fún gbogbo alágbára Ọlọ́run ṣé bí àwọn lára àwọn tó ń sọ̀sọ́kùsọ òṣì náà lélẹ́yìí àwọn sabotu àwọn pọ̀ gan láàrin wa ṣé bí túrẹ̀ ní olórí burúkú ọmọ àlè ara divider road tá à ń sọ náà nìyẹn Sàmísí Lámídò àbí kí lorúkọ bàbá òṣì bàbá àyà yẹn tó ń sọ pé ẹ̀hún sí Sunday Igboho pé ó gba 50 billion lọ́wọ́ Nigeria government pé kó drop Yorùbá nation ṣé nǹkan táwọn bàbá òṣì wa sọ náà nísìn ṣé wọ́n fẹ́ prove ẹni ẹlẹ́ni kọ́ nìyẹn ni lẹ́hùn Sànúsí olórí burúkú tó sọ̀rọ̀ yẹn náà ṣe bí bóyá Fúlàní ni bóyá Hausa ni ta ló mọ̀ divide and rule tá à ń sọ náà nìyẹn o ọ̀rọ̀ ẹnu divide and rule tó sọ náà yẹn àwọn politician àwọn gbòdì nínú nǹkan bẹ́ẹ̀ yẹn o so that gbogbo àlè máa sọ pé ṣe Sunday Igboho bíi tiwa irọ́ ni ọ̀rọ̀ divide and rules yìí kò jẹ́ wá mọ́ àti gbọ́n irọ́ lẹ̀ pa àti mọ̀ pé irọ́ lẹ̀ pa mọ́ wọn ni ṣe Sunday Igboho gba 50 billion lọ́wọ́ Nigeria government ni wọ́n sì gbọ́n sí gbé wọ́n tẹ̀lé kó lórí orúkọ wọn lọ́ sì sísì gbogbo àkáǹtì wọn náà lè dé Nàìjíríà báyìí ní ìsìnkọ́ lọ sínú ilé wọn olórí burúkú ni gbogbo yín Sàmísí Lámídò kò ní ṣoríire bàbá òṣì bàbá ìyá yẹn onírọ́ ni ẹ má dá olóhùn wọn parọ́ ni ṣe Sunday Igboho gbowó kankan o no going back ni ṣe Sunday Igboho ṣì sọ ó dẹ̀ dúró tán náà ni bẹ́ẹ̀ ni àwọn ti jẹ̀yà lórí kinní yìí náà wọ́n gba 50 billion náà ní márùn nínú eléyìí ò tiẹ̀ ṣe tó dẹ̀ ń ṣe iṣẹ́ kúkú mọ yìí wọn náà ẹ̀yin sabotu àkóhùn mọ yìí wọn náà ẹ̀yin ọmọ Yorùbá kan náà ẹ fi bí sún wọn náà ni wọ́n á ń sọ̀pù ni wọ́n á gbé pens down ni kò sí wàhálà sáwọn aláfọ́ọ̀sì wọn kọ́ tó máa ṣe Yorùbá nation ni àwọn kọ́ aláfọ́ọ̀sì wọn kọ́ tó máa ṣe Yorùbá nation tó bá dẹ̀ máa fi sílẹ̀ náà àwọn náà dẹ̀ kọ́ ọmọ máa fọ́ọ̀sì wọn náà ṣé nǹkan kan nínú wa ànẹ́gbọ̀n ọkùnrin ni àbá àní bàbá ni àbá àná ọmọ ọkùnrin ni a máa gbé síbẹ̀ pé kó lọ ṣe ni kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ náà ọlọ́nà wọn ò ṣe mọ́lẹ̀ nínú kò ṣe nǹkan kan kábọ̀ torí wọn ò sọ bẹ́ẹ̀ ẹ má dá Sànúsí Lámídò olórí burúkú sọ pé ṣe Sunday Igboho gba 50 billion lọ́wọ́ Nigeria government pé kó má ṣe Yorùbá nation mọ́ tó ní Nnamdi Kanu gba wọn fún náà olórí burúkú nìyẹn irọ́ ló ń pa ẹ má dá wọn lóhùn irọ́ àwọn bàbá òṣì tó sọ̀sọ̀kúsọ yìí náà kọ́ ló máa fún wọn lọ́rọ̀ sọ ni àwọn tó yẹ pé politician ló rán wọn wá. èmi ò ní ká má jáde fún mi bàbá mi mọ́ yín ìdẹ̀fẹ́ mọ́ yín o ní gọ́rẹ́dì pẹ̀lú mi o sọtẹnu mi o bẹ́ẹ̀ pẹ̀lú ara wọn I don't fucking care mi ìran yín ló dé ẹ̀kọ́ sì sanwó àìnídìí níta rẹ̀ má pa spirit máa àwọn jagunjagun wa lára ẹ̀yin jagunjagun ẹ dúró tán kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ má dá bàbá yẹn lóhùn ẹni kí bàbá yẹn náà tó bá ná ọmọ ọkùnrin àtòun náà tó bá dẹ̀ náwọn ẹ̀gbọ́n ẹni kókó gbogbo wọn wá kọ́ máa lọ sádùúgbò wọn kọ́ máa lọ pegun kọ́ máa lọ pẹran kọ́ máa lọ pààyàn kọ́ máa lọ pa gbogbo ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ oníyàn ẹ ṣé. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar. Subscribe sharp sharp.